Ẹni tí ẹ̀ bóyá ní ìyá òjáde, àgbà ìmọ̀ bóyá ní owó lẹ̀ lóde, ó dá máa yé lórí ilẹ̀ láti lóòótọ́ ìjọba. Olóògbé lórí wọ́n ní kọ́kọ́ nílùú, olóògbé nílùú, olóòṣì alábàtà. Olóòtú fẹ́ ṣe bí ọ̀kí oṣù gbẹ́gbẹ́ bàjọ́. Ìjọba ọ̀rẹ́ ọba, ìjọba àwọn aláàdìgbòrò. Ẹ sọ pé Pasuma ń dáná péréje. Bàbá wá sí ọ́, Pasuma ń dáná péréje. Bàbá wá sí ọ́. Tí mo ní adábí bàbá ṣú mi ní láàbò. Ó ti lọ bẹ́ẹ̀, wọ́n lọ lọ́wọ́ gbogbo ilé Fújì. President, àsìkò yìí ni ọgbẹ́lọpẹ́ ọ̀gá wa. Sensation, ọgbẹ́lọpẹ́ bàbá wa. Àyà pọ̀ ní kékeré. Ọgbẹ́lọpẹ́ ọ̀gá wa. Ṣé wọ́n di ọtí bẹ́ẹ̀? Alábí ọ̀rẹ́ ẹ̀rẹ̀ ìyàtọ̀ pẹ̀wọ́ ọ̀rẹ́ ọkùnrin. Àti bẹ́ẹ̀, òkú barista àwòsàn kí bá kò fi Fújì sílẹ̀ ìyájú mọ́ rárá. Ló jẹ́ kó rí bá àwọn ọ̀rẹ́ ọkùnrin. Gbogbo Fújì tó sì ṣe ooo. Ọjà wa ẹ má gbàgbé tọ́lá àlùbáríkà lórí iṣẹ́ Fújì. Ẹja kọ́mítẹ́ ni tó dá sílẹ̀ ṣe. Bàrùsá tí bàbá wa síbẹ̀ ní ọ̀run. Kátúwá fi tẹni tó fi lẹ́yìn ṣe. Kọ̀lì sáyìlà bàbá wa tó ṣì jẹ. Kátúwá fi tẹni gbé Fújì sókè sí. Wọ́n sì wá ìdí olúwa wà ó bàbá òní. Ṣàrí ẹlẹ́gbẹ́ lóní kàádà fẹ́ni tó bá ní kó kú ẹ̀nà. Gbogbo ẹ̀ wọ́n lọ ọ̀gá mi. Gbogbo ẹ̀ Wọ́n lọ ọ̀fọ́ ni. Gbogbo ẹ̀ Wọ́n lọ ọ̀fọ́ ni. Gbogbo wọ́n lọ fún náà ní. Gbogbo wọ́n lọ fún náà ní. Gbogbo wọ́n lọ fún náà ní. Sọ́ni báńkì, òun jáde pé kò lè ṣẹlẹ̀. Ó ń ṣẹlẹ̀. Ó rẹ́kù for real. Àmì. Òun rò pé kò lè ṣẹlẹ̀. Ó ń ṣẹlẹ̀. Ó rẹ́kù for real.